ẹ̀yin èèyàn president Bola Ahmed Tinubu mà sọ̀rọ̀ ẹ̀ ní kí n sọ wọ́n ní anybody tó bá rí presidential seat yẹn gbà ní ọwọ́ àwọn wọ́n ní a jẹ́ pé akínkanjú ni ẹ́. a ti rí òkodoro ọ̀rọ̀ ìdí tí àwọn caliphate ṣe sọ wípé second term president Bola Ahmed Tinubu kò gbúdọ̀ wáyé. Which meaning that the place of the northern Nigeria is a Fulani country. wọ́n fẹ́ wipe out gbogbo Christian tó wà ní north wọ́n fẹ́ kí north jẹ́ kìkìdá Islamic. anybody tó bá jámọ́ lọ́wọ́ pé kò sí wàhálà wọ́n ní pé ṣùgbọ́n anybody tó bá rí gbà lọ́wọ́ àwọn wọ́n ní pé ó máa try. ẹgbẹ́ bá mi kọ́ síbi comment section ogun wo ni ààrẹ ti jà ogun wo ni Gani Adams tó ti jà tó fi àyà rọ́bà fún ìran kóòtù ajíire. They are saying that they are lying to you that Fulani are killing Fulani. It is lie. ọ̀tọ̀ ni Islamization agenda ọ̀tọ̀ ni Fulanization agenda. o lè bá ààrẹ ńlé kó tó kó sórí tẹ ẹ kó má rí àlárí kó fi ìsọyán lára ẹ tó máa wò ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé pọtí wọ́n máa fọ̀nà rókà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lọ báyìí àfàìmọ̀ kí oníkálukú má kó gàárì ẹ̀ lọ́wọ́ o nípa bí àwọn Fúlàní ṣe ń gbìyànjú láti gba gbogbo ilẹ̀kílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n ṣá o Bọ́lá Ahmed Tinubu máa sọ̀rọ̀ kan nínú èyí tí wọ́n fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ ìran Yorùbá kí wọ́n gbọ́ kíní ọ̀hún ó ní pé òótọ́ ni pé àwọn tí wọ́n fẹ́ bòun díje ń gbìyànjú oníṣùgbọ́n ẹni tí ó gba kíní ọ̀hún lọ́wọ́ òun onítọ̀hún ó múra rí ni o yẹn ni pé onítọ̀hún ó sàn sòkòtò ní bẹ́ẹ̀ ò bá sì gbàgbé nínú ìgbìyànjú èyí tí Abubakar ìyẹn Àtíkù tó ń gbìyànjú ó náà ní láti já Tinubu bọ́ kó má lè kópa nínú ìgbésẹ̀ ìdìbò tó ń bọ̀ yìí bẹ́ẹ̀ náà ni Peter Obi sọ pé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ìwà mọ́gbàgbé o láìpẹ́ yìí ó náà ni àwọn ọmọ Yíbò ni wọ́n sọ wípé ọ̀rọ̀ tí Peter Obi sọ kókó ọ̀rọ̀ rẹ̀ jẹ́ nínú èyí tí ó sọ fún Kwara Council àti àwọn ọmọ Haúsá nígbà náà wípé òun ò mà ṣe ju sáà kan lọ ẹni pé ọdún mẹ́rin ló ṣe fẹ́ ṣèjọba nígbà tí wọ́n padà bí léèrè nígbà tí àwọn ọmọ Yíbò ẹgbẹ́ ẹ̀dẹ́yẹ mọ̀ wípé kí ló fẹ́ ṣe sí ètò iná lórílẹ̀‐èdè Nàìjíríà ó lóun ó gbìyànjú ní oṣù ọdún mẹ́rin ò lè tó fóun láti ṣe kinní ọ̀hún èyí tó túmọ̀ sí pé ó ń sọ fún ìran Haúsá àti ọmọ Yorùbá pátá wípé ọdún mẹ́rin ọ̀hún ò ní tó ìyẹn kéré ń bẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn Fúlàní àwọn tí ń gbèrò láti gba orílẹ̀-èdè Nàìjíríà nínú èyí tí àwọn Haúsá gan ti wá fi gbé ta wípé Haúsá táwọn jẹ́ ó yàtọ̀ sí Fúlàní wípé àwọn Fúlàní ti gba gbogbo òní àwọn o bẹ́ẹ̀ bá sì wò lóòótọ́ àwọn Haúsá ò lẹ́nu nínú kinní ọ̀hún bí kò sí àwọn Fúlàní òun náà ni wọ́n pa àwọn Haúsá lẹ́nu mọ́ ẹ gbọ́ kinní ọ̀hún níbi tí àwọn Haúsá gan ti ń sọ wípé kán má dẹyẹ má wọn mọ́ o kán má sì fi kinní ọ̀hún pe àwọn mọ́ nítorí pé àwọn Fúlàní yìí wọ́n ń pa àwọn bẹ́ẹ̀ ni wọ́n ń jí ọmọ àwọn náà gbé o nínú èyí tí wọ́n fi kinní ọ̀hún hàn wá níbi tí Yeye Dára ti sọ̀rọ̀ ẹ sì gbọ́ ohun tí fearless talker náà sọ nípa ẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó bá ti sojú ìlú ò farasin ẹ wàá rí kinní ọ̀hún níbi tí Mama Kowé ti ń sọ fún gbogbo èèyàn wípé tiwantiwa pé Bọ́lá Ahmed Tinubu ti wá ní o ọbẹ̀ ni ò wá ní sìdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì òun náà ni ìyá Kowé ń sọ ìyẹn Yeye Dára wípé ẹjẹ́ agbẹ́mọ́ Tinubu wà wípé nígbà tí àwọn Haúsá ń ṣèjọba ẹ lè rọ́mọ Haúsá kọ́ sọ pé ní tí Haúsá ẹgbẹ́ ẹ̀hún sì ò dáa ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá là ń pariwo ọwọ́ ni Áfíríkà mọ́ńtà ń ṣe o lórí ètò ìṣèjọba èyí tó kù dẹ̀dẹ̀ yìí ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí àwọn Haúsá sọ nínú kinní ọ̀hún tí wọ́n ti ṣe lòdì sí Fúlàní nínú èyí tí Yeye Dára sì ké kinní ọ̀hún lẹ́yìn ẹ wàá gbọ́ níbi tí Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ wípé bóun bá máa lọ sógun onítùúrú nǹkan ló yẹ kí ìjọba ṣe tóun ò bá sì lọ sógun ojoojúmọ́ ló yẹ ká máa fi lépọn tí pọ̀ nàró kà nílé òun wípé tá a bá ń sọ nípa Ààrẹ Ọ̀nà Kakanfò bí ó bá ti sí ogun wípé ojoojúmọ́ ló yẹ káwọn èèyàn máa wá sílé òun wá máa jẹun o kí wá lè sì ti Yeye Dára fi dá padà fún un ẹ gbọ́ kinní ọ̀hún nínú èyí tí mo fẹ́ kí afarabalẹ̀ gbọ́ ò kò wá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wa tí ẹ ò tí tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ wá mú gbàgbé o láti àgọ́ kélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tóró ni ọmọ àrán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ já tẹ subscribe button síbẹ̀ ẹ já ta àgọ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ já gbọ́n tí Bọ́lá Ahmed Tinubu sọ o lórí ìjọba tí ń bọ̀ lọ́nà tí yóò gbé ilẹ̀ ni àbí kò ní gbé ilẹ̀ tó dá lójú àbí kò dá lójú kí lè rògbà àwọn Fúlàní kí náà fẹ́ ṣe fún Bọ́lá Ahmed Tinubu kí gangan ni ibà Gani Adams sì ń fẹ́ lọ́dọ̀ ìjọba kí wọ́n ṣe fáwọn ẹ̀yin ẹ ṣàjẹ́ ká ṣíà ẹ̀ tí gbogbo platform pátápátá ẹ tẹ subscribe button síbẹ̀ kẹta àgọ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ já máa bẹ́tù ọ̀hún bọ̀. ẹ̀yin èèyàn president Bola Ahmed Tinubu mà sọ̀rọ̀ ẹ̀ ní kí n sọ wọ́n ní anybody tó bá rí presidential seat yẹn gbà ní ọwọ́ àwọn wọ́n ní a jẹ́ pé akínkanjú ni ẹ́ wọ́n ní you will really try o wọ́n ní tó o bá rí gbà you will try wọ́n ní everything is politics wọ́n ní wípé it's a game
wọ́n lẹ́nibọ́dì tó bá jámọ́ lọ́wọ́ pé kò sí wàhálà, wọ́n ní pé ṣùgbọ́n anybody tó bá rí gbà lọ́wọ́ àwọn, wọ́n ní pé ó máa try. Ẹ gbọ́ látẹnu wọn. The challenges are there. I inherited it. I didn't run away. I asked for this job. And I made it. Those who will take it from me will try. They will try. All is fair in politics. And it's equal opportunity. Òun lẹ ti gbọ́ yẹn èèyàn. Bàbá Tinubu sọ wípé all the challenges are there, wípé at least àwọn inherit ẹ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n anybody tó bá máa gbà ní ọwọ́ àwọn, wọ́n ló máa try gidi gan. Wọ́n ní wàá máa gbìyànjú o. Wọ́n ní wípé and moreover, wọ́n ní all is fair in politics and everything is equal opportunity. Wọ́n ní kí kálukú jọ gbá bọ́ọ̀lù ẹ̀, kí kálukú jọ gbá géèmù ẹ̀. Ẹ̀yin èèyàn mi kò tún wá padà tán síbẹ̀ o. Níbi tí mo tún ti ń ka ilé lọ́wọ́, mo mà tún rí ìròyìn kan. Ní kíni, bàbá Tinubu tún padà sọ̀rọ̀ síwájú. Wọ́n ní lórí ọ̀rọ̀ insecurity lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n ní láìpẹ́ láì jìnnà, wọ́n ní gbogbo ẹ̀ máa di ohun àfìsẹ́yìn ìtẹ́gùn fi sọ. Wọ́n ní kẹ́ ẹ fọkàn balẹ̀. Wọ́n ní wípé at least àwọn ti set àwọn kan in places láti make sure wípé gbogbo nǹkan tó ń jẹ́ ọ̀rọ̀ insecurity wípé ó dópin. Kò tún wá tán síbẹ̀ o, bàbá tún wá padà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn INEC. Wọ́n ní àwọn INEC, wọ́n ní they have always been neutral, wípé INEC ò ṣe màgòmágó rí. Wọ́n ní wípé ẹ wò mí ẹ̀yin èèyàn mi, bàbá sọ wípé INEC ò ṣe màgòmágó rí, wípé tá a bá wá rí nǹkan tó bá wá ń ba àwọn opponent àwọn lẹ́rù, wọ́n ní definitely àwọn gangan ni wọ́n ṣe nǹkan sí kọ̀ọ̀rọ̀ tí ẹ̀rù ń bà wọ́n. Wọ́n láwọn ò mọ nǹkan kan nípa anything ni o. Ẹ wò mí, ẹ jẹ́ ká gbọ́ látẹnu bàbá. All is fair in politics and it's equal opportunity. INEC you mentioned are neutral. They've never intimidated anybody. If political opponents are crying wolves, maybe they are afraid of their own shadows and the uncertainty in the companies they keep. Not me. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá Tinubu yẹn. Wọ́n ní pé kò kí ń ṣe àwọn làwọn kó bá any kind of opponent tí ẹ̀rù bá ń bà wípé bóyá INEC lè ṣe màgòmágó. Wọ́n ní àwọn INEC, wọ́n ní they have always been neutral. Wọ́n ní wípé àwọn gangan nìkan lọ wo bí nǹkan tán ṣe sí kọ̀rọ̀ tí ẹ̀rù fi ń bà wọ́n. Ẹ̀yin èèyàn mi o, bàbá Tinubu tún wá sọ kankan o. Wọ́n ní lórí ọ̀rọ̀ economy, wọ́n ní tẹ́ ẹ bá rí, wọ́n ní economy ti ń stable. Wọ́n ní ìfún gan tẹ́ ẹ bá wò dáadáa, ẹ máa rí i pé economy ti ń recover from bankruptcy. Wọ́n ní tẹ́lẹ̀ pìtìpìtì ó bá economy. Wọ́n ní àwọn dẹ̀ ṣì ń try gbogbo possible best àwọn láti make sure wípé gbogbo àwọn nǹkan lọ bó ṣe yẹ kó lọ. Ẹ̀yin èèyàn mi, ó yẹ jẹ́ ká gbọ́ látẹnu wọn. You address your points. I've listened carefully. Most importantly, your key area is security or quality of life. I can tell you categorically now with sincerity that the country has been placed on sound footing. Sound footing. The economy has recovered. The alarm for bankruptcy, the dark tunnel of uncertainty that we entered into when I came in has changed. The spirit of the people and the economic tunnel that we've been passing through is now clearer. The economy is recovered and safe from bankruptcy. Yes, I always say, because of my background, the profession and the belief. Yes, ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá Tinubu yẹn. Wọ́n ní based on his profession, wọ́n ní wípé ìyẹn gangan ti help àwọn láti lè tètè make sure wípé economy ti recover láti ìgbà tí àwọn ti di president orílẹ̀-èdè Nàìjíríà. A ti rí òkodoro ọ̀rọ̀ ìdí tí àwọn caliphate ti ṣe sọ wípé second term president Bola Ahmed Tinubu kò gbúdọ̀ wáyé. Former SDF ó ní kò sí nǹkan tó lè dá kó tiẹ̀ wá ṣe second term mọ́ báyìí sìn. Àṣé kò ṣe ìjà second term ní àwọn caliphate àwọn northern prevent ìsìn tí wọ́n ń jà.
àṣé wọ́n ti rí wípé Tinubu gan ti ṣe second term wọ́n fẹ́ wọn fẹ́ third term kó má continue òun ni wọ́n ń gbógun tí wọ́n ń ṣe oríṣiríṣi wọ́n ní northern part of Nigeria àwọn Christian tó wà ń bẹ̀ àwọn máa oppress wọn pa ṣé wọ́n ti oppress wọn pa báyìí ṣé wọ́n ti oppress wọn pa lẹ́yìn oppressor kí ló tún gbọ́ tán náà máa ṣe fún wọn hunger wọ́n á fi ebi bà tiwọn jẹ́ ìgbà tí wọ́n fi wọ́n sí post kankan kò sí any political post kankan bẹ́ẹ̀ àwọn ni wọ́n ní àwọn Fúlàní bá ní ilẹ̀ Haúsá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n fi ọgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn àti oríṣiríṣi ọgbọ́n ẹ̀tànjẹ tó fi wọlé sí wọn lára tí wọ́n fi pa àwọn ohun ẹnu ìgbà tí bàbá Tinubu débẹ̀ sí ni Fúlàní ṣẹ̀ lẹ́nu ọ̀rọ̀ tí wọ́n dìde díẹ̀díẹ̀ tán lè speak out wọ́n ti oppress wọn pa jíjẹ emir wọn ò jẹ́ káwúsá jẹ emir mọ́ nípa pé bíyà political post gbogbo post pátápátá Fúlàní ló ń ẹ̀jẹ̀ everything tó bá ti ní pé leadership dání ní northern part of Nigeria hardly lè fi máa rí haúsá kankan bẹ́ẹ̀ Fúlàní ni wọ́n kó sí gbogbo ẹ̀ pátá látòkè dé sàlẹ̀ and that is one of their agenda. òun la ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ kóòtù ajíire original wípé ẹjẹ́ agbọ́mọ́ tinú wa ṣé ọ̀nà tí àwọn wọ̀nyí ẹranko wọ̀nyí ọmọ ají mú ntọ́ màálù yìí tí wọ́n gbà tó fi penetrate tí wọ́n fi finish àwọn haúsá ọpẹ́lọpẹ́ bàbá Tinubu ẹnu ìjọba yìí báyìí ni wọ́n fún àwọn ẹ̀yà tó kù àwọn ethnic tó kù ní ẹnu ẹgbẹ́ ilé ṣe rí táwọn haúsá ṣe ń lè sọ̀rọ̀ kó tó di wípé bàbá Tinubu become president fídíò mélòó ló ti rí tí haúsá ti ṣe síta tí wọ́n complain bí wọ́n ṣe ń complain lẹ́nu ìgbà tí bàbá débẹ̀ no bí wọ́n rẹ́ here we are ṣé àdèmálájú kalẹ̀ tá máa gbà sí wọn lẹ́nu rí àwọn Fúlàní wọ́n wá ń fẹ́ wa láya àbí wọ́n fẹ́ wa lọ́kọ kì í ṣe pẹ̀lú ìdùnnú wọn o because they have plan wọ́n ní agenda tí wọ́n fẹ́ ṣe àwọn òde kì í wọ́n ìnà ọ̀rì pẹ̀lú agenda wọn àwọn òde nígbàgbé àwa là kì í pẹ́ kò ń pẹ́ wa ta fi máa ń gbàgbé ẹ̀kọ́ tí atẹ́gùn bá ti fẹ́ sí Yorùbá ti gbàgbé ẹ wo iye ọdún tó tẹ̀ kí wọ́n tó finish àwọn Haúsá tẹ́lẹ̀ rí gbà tèmi kéré ilẹ̀ Haúsá la máa ń gbọ́ ní northern part of Nigeria but lẹ́ni ṣe gbọ́n kankan nípa tangible nípa Haúsá mú àfẹnu ìgbà tó ṣẹ̀ṣẹ̀ tún sọ̀rọ̀ yìí tó o bá tún fọ́dà láti gbọ́ gbogbo fídíò yẹn wàá rí táwọn Haúsá gan ti fi gbé ta wọ́n ti fi gbé ta wọ́n jẹ́ kó yé wípé there is Hausa genocide Christian genocide nìkan láyé ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti fi Hausa genocide sí nígbà tí Christian genocide ti cast gbogbo àgbáyé ti mọ̀ wípé àwọn sultan headed by sultan Fulani caliphate àwọn ISWAP àwọn Boko Haram gbogbo wọn àwọn ni wọ́n pa Christian tọ́nà fẹ́ eradicate gbogbo Christian tó wà ní northern part of Nigeria òun ní gbogbo wa rí ẹ̀rí bí ìlú Amẹ́ríkà bọ́ ṣe ń bá wọn pò mẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ni referendum gbogbo wa lámọ́ tó bọ́ síta I think it's about between 5 to 8 people nínú family ẹ̀ òun ni wọ́n pa tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí American president pé kó má jẹ́ kán pa òun ọ̀ràn ni fún wọn ṣé mo kó ti tó bí fídíò bíi méjì mẹ́ta tí mo ti ń béèrè pé òkè kí ni nǹkan gan tí president Tinubu ṣe fún àwọn nọ́dánà tọ́nẹ́lá kò gbúdọ̀ padà wá second term ẹ̀ ó dangerous fáwọn àtẹ̀padà wá rí àṣírí o ẹni láti farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa Tinubu will run for a third term if his health permits him. Former Secretary to the Government of the Federation SDF Bashir Lawal has claimed that President Bola Tinubu could pursue a third term in office if circumstances allow it. Reacting to questions if President Tinubu may attempt to extend his tenure beyond the constitutionally allowed 2 terms, the former SDF said he believed such a move could happen if the opportunity presents itself. But Tinubu will go third term. If God gives him the long life to do it, he will. What will stop him now? Blind Nigerians or a pliant National Assembly of crook? Mẹ́hàn! Ǹjẹ́ o ti wà wí ẹ̀ nípa àwọn Fulanization agenda? Ọ̀tọ̀ ni Islamization agenda. Ọ̀tọ̀ ni Fulanization agenda. Tẹ̀lé mi kó wá gbọ́ agenda ọ̀hún. This is a message that I want to send to Tinubu. Tinubu, our people are suffering. These are Hausa people. All these people, there is no single Fulani among these people. No single Fulani here. But they are telling you that all the people who are affected by these Fulani atrocities are all Fulani. They are saying that they are lying to you that Fulani are killing Fulani. It is lie.
It is Hausa genocide that is going on in Nigeria. Hausa people have been taken away from their villages. All their villages. This is a small town, but there are over 60 villages that are camping here as an internally displaced people. No government help that is coming out from anywhere. Government is not helping them. Government bata temokonku. Dan Allah cikin nan akwai Bafulatani. Is there any Fulani man here? No. There is no Fulani man. So why are you telling us that it is Fulani that are killing Fulani? Yes, you see? They are lying. Christians in Eastern region will be oppressed on our battle. Through tactic, hunger, corruption, trials among them will clear the way for us. Our achievements are penetrating the region by laying pipelines and coastal roads. We are building to move our crude oil to west and north before we launch heavy final invasion at the eastern region. Since link roads are constructed and open rounds the eastern region, Biafra will be forgotten. Without ship or navy power, they would be surrounded by land. All their dirty politicians who cares only for money and for position and ministerial appointments, governors and all that, contracts will give to them and the bribes they want to take over the region. Now, allegedly, this is the message that the Sultan was having with emirs, and the agenda is very strategic and very much in place, working consciously and looking at what is going on with the security issue. You can tell that there is more to this than beneath the eyes. All the governors, if any visitor come from president to go and visit any state, they will show Fulani cultural attires, which meaning that the place, the northern Nigeria is a Fulani country. Well, it is a lie. Yes. There is no single Fulani that is affected by this Fulani atrocity. All the unaliving of our people is done by Fulanis, and it is affecting only Hausa people. No single Fulani man that is here. Babu Bafulatani ana. In Sokoto State, for instance, the people who were attacked were Fulani. In Zamfara State, for instance, the people who were also attacked, just a moment, the people who were attacked were also Fulanis. In Kebbi State, where we also understand that there is a vibrant farmer Fulani population, they have also suffered some violence from these so-called herdsmen. So can we really say it's about an ethnic group, or is it, something that we're yet to really put a finger on? Àṣírí meeting tí Sultan of Sokoto tán ni ó ṣe pẹ̀lú àwọn jihadis, àwọn Fulani imam sheik nkankan, òun ló ń jáde tó tẹ̀lé fídíò yẹn jáde tán sọ yẹn. Tó bá wá nírọ́ ni wọ́n lísì sí dáadáa. Wọ́n fẹ́ wipe out gbogbo Christian tó wà ní north. Wọ́n fẹ́ kí north jẹ́ kìkìdá Islamic. Tó bá wá jẹ́ wípé lóòótọ́ tí gbogbo north bá become an Islam, ṣé ìgbésí ayé á dùn? Ṣé á rọrùn jù báyìí lọ? Ṣé kò á ké bí eku? Ṣé ìyá á ké bí ẹyẹ? Ṣọ́mọ ènìyàn á fọ̀n bí ọmọ ènìyàn? Ṣé economic problem á wálẹ̀? Insecurity á dohun ìgbàgbé? Ṣé àlàáfíà á jọba? Ìwọ àtèmi mọ̀ wípé irọ́ ni gbogbo nǹkan tí mo kà kalẹ̀, kò sí kankan tó máa rí ń bẹ̀. Tó bá ní irọ́ ni mo pa, wẹnu lẹ̀ kó wẹnu kọ́. Wo another part of Nigeria of today, kí àwọn Fulani ó rinlẹ̀ kọ́tọ́wọ́ wọn tó tẹ́kù kọ́ tó di wípé wọ́n hijack everything mọ́ every other ethnic lọ́wọ́ ní another part of Nigeria. Náà ti dùn gan fáwọn tó lọ ń gbé bẹ̀. Àwọn northern part of Nigeria sweet tẹ́lẹ̀. Kò sí wàhálà until ìgbà táwọn people ti ẹsẹ̀ wọn rinlẹ̀. Ẹ wo nǹkan tó ń sọ northern part of Nigeria dìlé ni. Tó bá gbé èèyàn kan tó bá sọ pé òun lọ sí north báyìí, ọkàn ẹ̀ máa kó sókè. Ṣé ìgbésí ayé tó dáa nìyẹn? Gbogbo nǹkan tí mo kà kalẹ̀ pé ṣé tí wọ́n bá tẹ̀ wá Fulanize àbí Islamize in other part of Nigeria, ṣé àwọn nǹkan yẹn máa ṣẹlẹ̀ wá àtẹ̀mí mọ̀ pé kò lè ṣẹlẹ̀. Torí Saturday tó bá máa gbé ni Friday láti rí fìrìfìrì, àbí mo parọ́? Tó wá lọ fi wo gbogbo àwọn country tó jẹ́ kìkìdá Islam ni wọ́n ṣe, ojoojúmọ́ ogun ni wọn, aráàlú ò gbádùn, wọn ní life, modern slavery non practice pẹ̀lú wọn. Ọgbọgbọ́n yẹn tó fi kọ́ńkà àwọn Haúsá,
òun ni wọ́n fi ń penetrate wọ àárín àwọn ọmọ Yorùbá. Ó la ṣe sọ fún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń ṣe ẹ̀sìn, ẹ fi ìfẹ́ kún, ẹ fi ọpọlọ kún, ẹ má sọpọlọ nù torí ẹ̀sìn. Ẹ̀sìn téèyàn bá ti ń sìn tó bá ti ń sọpọlọ nù, ó mọ nǹkan tó ń ṣe mọ́. Ṣẹ́rú ni yín ni. Are you a slave? No, no. Wọ́n ti stop owó ẹrú, ìran bàbá ńlá bàbá tèmi, wọ́n á ṣẹ́rú. Ṣó ti rí gbogbo plan wọn? Ibẹ̀ ni kọ́kọ́ la tún ìlọ tẹ̀lé. There are few of us left running. One says he is Atiku. How many times has he been running? Always on the run. He's always on the run, and he's tired. Tell him to go and sit down. Enough is enough. The other one, that one, I think na statistic we go chop. A lie with arithmetic that never, no Indian can solve it. To mention his name is a disgrace to myself. I won't mention the name. Wrong arithmetic, wrong statistics, warehouse economy, and that's not what Nigeria needs. Bàbá Tinubu be bad. Ẹ wo bó ṣe bujú Àtíkù àti Peter Obi. Mẹ́hàn. Nǹkan tí mo rí lára bàbá Tinubu pé bàbá ò kì í fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ o. Bóyá kọ́ tó bá máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ògúlùtù ni. Ọ̀rọ̀ burúkú ń bẹ lẹ́nu nígboro ẹnu bàbá ò wà láàyè. Ọmọ ọkọ ni yín sà. Kò tí ẹ ṣe ti ilé ìtọ́sọ fún Peter Obi. Arithmetic, mathematics tí ò add up. Ṣé o máa ń wo interview Obi? Mr. Peter Obi tó lóun fẹ́ lọ build the north. Peter Obi fẹ́ fi ilẹ̀ Yíbò lẹ̀. Ó fẹ́ lọ build the north. Wàhálà ti wà. Ó dẹ̀ ṣe gómìnà for good 8 years ní Anambra. But today, after Mr. Peter Obi governed Anambra for good 8 years as a governor, they asked them, did you build any school for your people in Anambra? He said, no, but I cut the grass. Okay, they further asked them, what are the agenda? What do you have to offer Nigerians in 2027? Sorry, if you become Nigeria president, how are you going to solve electricity problem? Before he said he has a plan. He's not going to leak it out. But now he said no. 4 years is never enough for him to give Nigeria 24/7 electricity. Hey, so far so good. There is nothing, absolutely nothing tangible from his interview that he has to offer Nigeria if eventually he become a Nigeria president, including Atiku. The only thing all of them are going there to do is to remove Tinubu. That is the only agenda they have. Hey, my Igbo people. Biko, I dey beg all of una. May una draw this man enter house. May una lock door for am. Because this man go finish una. Okay. I've changed the north. I have an idea what is happening in the north. And nobody can drive that process today in Nigeria that I'm seeing in the politics better than me. I will work with them and I'll ensure that that unity, that security, that prosperity they desire, I will unleash, I will commence it. And I've shown it. I will work closely with people in the north. I have an idea of what is happening in the north. I have an idea that is going to have massive poverty that needs to be dealt with. I have an idea to deal with the issue of education and health properly, not
decisively. Ìwọ àtẹ̀mí mọ̀ pé kò ṣe bẹ̀ nìkan là ń lọ. Sì tẹ̀lé mi kó wá bá mi dúró kó bá mi gbọ́ ọ̀rọ̀ yìí torí mo ní àwọn question tí mo fẹ́ béèrè tẹ́ máa bá mi dáhùn níbi comment section. God bless you. Ìwé ìròyìn kan máa ń béèrè pé ṣé mi ìdí fẹ́ sọ ààrẹ yẹn di sẹrimóní ààrẹ mú ní ọjọ́ tá ààrẹ ò bá lọ sógun fàájì ló máa ń dún lé ààrẹ every time. Ẹ lọ gbọ́ ìtàn àwọn ààrẹ ọ̀nà kakanfò. Ọjọ́ tí ò bá lọ sógun o ò lè bá ààrẹ ńlé kó jókòó sórí ìtẹ́ ẹ̀ kó má rí àlárí kò fi ìsọyán lára ẹ̀ tó máa wọ̀. Ojoojúmọ́ yẹn wọ́n dẹ̀ máa fi lé kọtí wọ́n máa fọ̀nà rókà. Ìpọ́tọ́jú ogun bá dé wọ́n á change àlárí wọ́n á change òfin wọ́n á wá wọ gbérí wọ́n á wọ aṣọ agbára wọ́n á mọ̀ra ogun. Àwọn ọlọ́dẹ̀kùn tó ń fi lé ìpínlẹ̀ sílé ìbò gbọ́dọ̀ pa wọ́n ẹ máa dáná fún wa àwọn lọ sógun bí ọ̀rọ̀ jagunjagun ṣe rí. So ìran jagunjagun máa ń ní àyè fún pressure time. Wọ́n tó dẹ̀ pé ẹni jagunjagun àwọn ọ̀tọ̀kùnrin bá invite yẹ níjọ́ tó ń ṣe nǹkan rí bóyá wọ́n ṣe birthday ni àbọ̀ ń ṣe wedding ọmọ wọn ni tó lọ attend ẹ̀ ọjọ́ tó bá fẹ́ jagun ta ló máa support ẹ̀. Ó gbọ́dọ̀ grace occasion wọn tó o bá lọ grace ẹ̀ ó ní léèyàn lára èèyàn lẹ́yìn fi ń ṣe aṣọ ara èèyàn kò sẹ́nìkan tó ń dá jagun láyé ẹlòmíì wà ọpọlọ ló máa fi support ẹ̀ ẹlòmíì wà contact ló máa support yẹ ẹlòmíì wà spiritual ló máa support yẹ ẹlòmíì wà media power tó ní ló máa support yẹ ẹlòmíì wà ọgbọ́n àti ète ló máa pẹ́ ẹnu ọgbọ́n yìí àyà àgbájọwọ́ la fi ń sọ̀yà ọjọ́ tó wá ń ṣe wẹ́jọ ọmọ ẹ̀ ó wá yìí báyìí lórí Ààrẹ Ọ̀nà Kakanfò wàá ló jókòó lé pé torí jagunjagun ẹ̀ òun lọ pàtì ọjọ́ tí wọ́n bá fẹ́ ṣe nǹkan rí ilé ayé ẹ̀ta ló máa wá grace kò sì bá àbá lọ síta àwọn kan báwo làwọn kan ṣe máa wá sí tiwa. So ara àwọn òmùgọ̀ fún ẹni tí ò ní òye mo àtọ́ pé torí bẹ́ẹ̀ ti jẹ́ jagunjagun kò gbọdọ̀ attend the social program torí wọn náà social life is part of any human being. Àmọ́ wá ṣe nǹkan o àbí kí lè ní kí n sọ ẹ̀yìn èèyàn mi mẹ́hàn àbí ààrẹ ò mọ sítórì tó ń sọ ni àbí ààrẹ ẹjọ́ sáré máa mọtí àbí ààrẹ ti ta mọ́dẹ̀ ṣe máa ń gbàdúrà yẹn mi rò pé omi ló wà bẹ́ẹ̀ ni ó lè jẹ́ sí máṣínà bù mí. Ìjọ tí ààrẹ ṣe fídíò yìí ó dẹ̀ pa ààrẹ ti ta nǹkan sọ́pọ̀lọ̀ wọ́n ti ta nǹkan sẹ́nu ó ti ń ṣe bákanbàkan ojú yẹn ti ń blọ̀ tí ọ̀bẹ wá jẹ́ bẹ́ẹ̀ àbẹ́yìn ò gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ààrẹ ni ok kàmá ẹ̀ tí ìròjọ́ jù ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ọmọ kóòtù ajíire ọmọ Yorùbá original níbi comment section bá mi kọ síbẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ṣe ṣe àlàyé bíi wípé àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná jagunjagun ní tí wọ́n bá ti lọ sójú ogun kọ́ lọ jagun wọ́n máa ń ṣe fàájì wàláhì kò rújú tí wọn ò bá ti lọ sójú ogun ẹ bá mi fi àmì sísàlẹ̀ underline tí wọn ò bá ti lọ sójú ogun lọ defend ìlú wọn ààrẹ máa ń ṣe gbogbo ayé in fact nínú compound ààrẹ wọ́n máa ń sè wọ́n máa ń sọ 24/7 ni wọ́n lọ sójú ogun wọn lọ sójú ogun wọ́n máa ń sè wọ́n máa ń sọ ìlú máa ń rọ́pọn lápọn lábẹ́ ní jó ní oríṣiríṣi ayẹyẹ ààrẹ máa ń ṣe fàájì gbogbo wa la mọ̀ ṣùgbọ́n ìwọ náà ti parí ẹ̀ Ganiyu Abdulganiyu Ige Adams ọlọ́run mẹ́ta lọ́kan Abdulganiyu mùsùlùmí Ige ìyẹn ti Yorùbá Adamu ẹ̀ẹ̀mélòó ni mo pè é ẹ̀ẹ̀mẹ́ta ni 3 in 1 ṣé ọlọ́run 3 in 1 tí Ganiyu Ige Adams ń sìn ṣé kò tó faratì kò tó gbójúlé kò tó fẹ̀yìntì kó ṣàánú ọmọ kó o tó ajíire mo ní ìbéèrè ní o nígbà tí ààrẹ Gani Adams wá bẹ̀rẹ̀ story sí ẹni tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ sójú ogun ni o ẹjọ́ ẹ bá mi kọ síbi comment section ogun wo ni ààrẹ ti jà ogun wo ni Ganiyu Ige Adams tó ti jà tó fi àyà rọ́ báyìí fún ìran kóòtù ajíire ìran ọmọ Yorùbá tí òun ṣe wípé ní ìgbà OPC torí ìgbà tó ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò tí ì ṣe pẹ́m àbó ti ṣe nǹkan ní mi ò gbọ́ tó o bá mọ̀ jọ jẹ́ mọ́ àtìgbà tó ti jẹ́ oyè ààrẹ kò tí ì sí nǹkan ok mo mẹ́yọ kan ó jagun kan ẹ má jà parọ́ òótọ́ ni òótọ́ lèmi like ẹjẹ́ àsòótọ́ níbi tá a bá dé Gani ja ogun kan
láti ìgbà tí Aláàfin Adéyẹmí àná tó ti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ogun èwo bàbá ọba Ọ̀yọ́túnjí ó pákúlà. Ṣé ẹ ti gbàgbé pé àwọn boys OPC faction Gani, àwọn boys Gani, àwọn ni wọ́n fi lóko lọ fún bàbá wa Aláàfin Ọ̀wádé tí wọ́n fi bàbá ọba Ọ̀yọ́túnjí tó fi ṣọ̀run àjìjà tí wọ́n fi ẹ̀jẹ̀ tó fi ṣètùtù wọ inú pálásì. Àwọn ọmọ Gani ló fògùn lù ú. Ṣé kò tí ìjagun nìyẹn? Bó ti yẹ pé bàbá tó fi jẹ oyè ààrẹ títí tí bàbá yẹn fi wàjà ẹṣígun lórin tá à ń gbọ́ lẹ́nu ẹ̀. Ṣùgbọ́n nísìn orí ti yí ìlú ti change. Lẹ́yìn bàbá ọba Ọ̀yọ́túnjí tó ti nọlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó ti pa. Ogun wo ló tún rí tí Gani Adams? Ogun ara ẹ̀ ní o. Ó sì jà fún Aláàfin Ọ̀wádé náà, kì í ṣe pé ó jà ọ̀nà àwàbíyà. So ogun wo gangan bá mi kó síbi comment section? Ogun wo ni Gani ti jà tó wá fẹ́ tó ṣe patí káàkiri tó fi ra ẹ̀kan bí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná pé tí wọ́n bá ti lọ sójú ogun fàájì náà máa ṣe? Ṣé kì í ṣe àtijọ́ tó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò agbádá lakọ̀rí tó ń dà kiri ilẹ̀? Kì í ṣe ọ̀pálárí lọ́wọ́ ẹ̀ tó fẹ́ máa compete pẹ̀lú bàbá wa Onírìṣà? Kì í ṣe patí láti rí ni? Nígbà tó wá bẹ̀rẹ̀ ẹjọ́ nísìn àwọn kan wọ́n máa ń dágbára jọ, wọ́n á dọ́pọlọ jọ, wọ́n á dá kinní kan fìtìnà tì jọ, ìjọ kan bá ń ṣègbéyàwó àbí bẹ́ẹ̀dì àbí ìṣílé tí ò bá wá lọ kò kinní kan, kò sẹ́ni tó béèrè gbogbo ìyẹn. Láti ìjọ tó ti jẹ Ààrẹ Abdulganiyu Ige Adams títí dìsín kò tí ì sí nǹkan kan tó fi oyè yẹn tó fi ṣe fún ìran Yorùbá tó fi ẹ́ joyè yẹn. Orí àpèrè Aláàfin tó fi ẹ́ joyè yẹn ló kó àwọn boys ẹ kí wọ́n lọ fi ẹ̀jẹ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí kí wọ́n fi ṣòtútù kí bàbá Aláàfin Ọ̀wádé lè jókòó. Ìyẹn nìkan la rí tó jà fún orí àpèrè yẹn. Lẹ́yìn yẹn kò sí kankan tá a rí tó ṣe. Ókè ìwọ tó lọ sójú ogun tá a fà tó ti rí mọ́lẹ̀ bí igi tí òjò ti pa tán ṣáná sí tó ń kú pi. Níwọ̀n tá à ń fà bá ti ń fẹ́ bí bẹ́ẹ̀ ló ń fi rìvásì jẹ́, ló ń sá kiri, ló ń sá wọnú ihò, ló ń sá pamọ́. Ogun wo ló jà tó wá jẹ́ wípé gbogbo ìgbà, gbogbo ọjọ́, gbogbo àsìkò pátí ni? Bó ti ń ṣọdún eku ló ń ṣọdún ẹyẹ, bó ti ń ṣọdún ayán ló ń ṣọdún èèrà, bó ti ń ṣọdún yàmùyàmù ẹ̀fọn bẹ́ẹ̀ ló ń ṣọdún igi. Mi ìmọ̀dún ọdún òkúta, ọdún kí ló kù o tó wà láyé o tí Gani ò tí ì ṣe, mi ò mọ̀. Lẹ́yìn ọdún ṣíṣe tí Gani ṣe kí ló tún kù? Kò sí wàhálà, ṣèbí olóòmẹjọ rò ni. Ọ̀bọ ni yóò para ẹ, ọ̀bọ ni yóò para ẹ o, ẹ wá wo ọ̀bọ, ẹ wá sọ fọ́bọ pọ̀bọ ni yóò pa, pọ̀bọ ni yóò para ẹ, ẹ wá sọ fọ́bọ, ẹ wá sọ fọ́bọ pọ̀bọ ni yóò para ẹ. Mi ò pè yín lọ́bọ, òwe ọ̀rọ̀ ni mo fi pa. I may be arrested for speaking the truth. Former Chief Security Officer to late Head of State General Sani Abacha, Major Amsat Al-Mustafa, retired, has said he may be arrested for speaking truth about Nigeria state. Every child is treated to elite. No state of Nigeria is in sorry state. State of North is totally hopeless. Speaking truth is meant to patriots. People who praise sing leaders in power are decent, he said. This system is rotten. They don't care about their future. Those in leadership position don't even understand what leadership is all about, he added. Islam Northern governor for shunning lectures from sacrifice to strategy. This alone ought to make all governors in North be there as early as 8 a.m. They don't have thinking. They don't have sacrifices. They don't understand. They also have no strategy. Al-Mustafa nígbà ayé Abacha ó ló sọ̀rọ̀ yìí o wípé North is hopeless. North it is scatter. Kò sí nǹkan kan, nothing is functioning in the northern part of Nigeria. Ó ti become a dead zone. The only thing tá à ń gbọ́ láti North is terrorists, jihadists, terrorists, jihadists, Boko. ISWAP, ISIS, Lakurawa, Semama, Wulo, and so on. That is the only thing they are producing from the northern part of Nigeria. Nǹkan tí Mr. Peter Obi fẹ́ lọ túnṣe nìyẹn. So, Sultan now, the head of North, because according to the Fulanization agenda, we heard it that
every Nigerian political has supported them by doing what? By giving them the power and the whole Nigeria under their care. Hey! Okay now, and if you look at the way things are going in Nigeria pẹ̀lú Baba Tinubu, ẹ rí pé bẹ́ẹ̀ ni wípé south gan ni bàbá really kọjú mọ́ gan tó ń ṣe many things southern part of Nigeria. Ẹ wá dẹ̀ sọ wípé kìíní ẹ má jẹ́ àhọ́láhọ́bò ẹ̀yin èèyàn mi mo tún yìí tún sọ no matter what anything ẹ má jẹ́ àdọ̀mọ́nù pẹ̀lú mi. So ṣé nítorí eléyìí ni Obi lòun fẹ́ lọ tún náà ti ṣe ni torí mi ò mọ̀ bóyá sọ́tàn máa gbà kí Obi kó tún náà ti ṣe Obi ò tí ì rílẹ̀ yìí bó ṣe not ẹ bá mi bèrè báwo ok ẹ tiẹ̀ jẹ́ ká gbé Obi báyìí ká gbé Sheikh Gumi báyìí ṣé Obi lè fèsì Sheikh Ahmad Gumi talk less of any other person in the other part of Nigeria. Ṣé ti réyàn tẹ́ fẹ́ dìbò fún tó lóun lè ṣe ju Tinubu gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe pátápátá kò sí kankan tó lè rí sọ bẹ́ẹ̀ pé òun náà máa emulate òun máa ṣe jù bẹ́ẹ̀ lọ èyí tó gùdù tí bàbá ṣe ó condemn ẹ̀. Iná electricity ó ti jánu ó máa ṣe ìgbẹ́ ló mú calculation gbogbo country tó ti Palestine Afghanistan gbogbo country tó ti I don't know mi mọ nǹkan tó máa I don't understand this man sometimes whenever he's talking do you understand him because he will be parabolating as if he doesn't even know what he's saying because I don't understand ìwọ ló promise in Nigeria 4 years electricity now you have come out to tell us that 4 years will never be enough for you in fact 100 years can never be enough for you. That means to say 1% of what President Bola Ahmed Tinubu is doing in his government now for the whole Nigeria, you can never do 1% of it. Awala ni siyasin, ẹ má jà fi kíní dúdùn kahora degun. I'm pleading, I am begging, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. God bless us as we do so. Orúkọ tèmi ò yí padà, Yèyé Darako owó èkókókó, akéde odò àwọn, òun ni mò ń jẹ́, má gbàgbé láti bá mi subscribe. Tí o ti bá mi subscribe, bá mi sọ fáwọn ọmọ mi colleagues ẹ̀ ń bíṣẹ́, ẹ bá mi subscribe. Yorùbá Parakò TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakò TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.